Wasiu Ayinde ti ní ìkà tipẹ́, ìkà ni wọ́n. Tábà ní ká máa fa ọ̀rọ̀ yìí lọ pé káwọn èèyàn máa sọ pé kíní, wàláhì ẹ rí di Wasiu Ayinde o, gbogbo àṣìṣe rẹ̀ pátá, wàláhì ẹ má jẹ́ á wà nínú àwọn tí ó rẹ̀yàn sílẹ̀, ẹ jẹ́ á wà nínú àwọn tí ó fàyàn gòkè. Ẹ sọ pé Ọlọ́run máa mú mi, máa fà mí fáwọn amúni, ọmọ aráyé wọn lẹ́nu méjì, wọ́n ní ṣe bá wí fún kò gbọ́ ni. Olúwa máa mú mi, àmín, máa fà mí fáwọn amúni, àmín, ọmọ aráyé wọn lẹ́nu méjì, wọ́n ní ṣe bá wí fún kò fẹ́ ni. Ọlọ́run ó mọ̀ dá mi lẹ́bi inú ayé. Ṣé ẹni tẹ́ẹ̀dá bá jẹ̀bi tán, ẹni tí ọgbọ́n tó yan máa kọ́yàn lọ́gbọ́n, wọ́n máa gbé wọ́n náà ṣe àṣìbà tó wáyé pé mi ni wọ́n ti gbàgbé pé ẹni kòkó ẹ̀ yé lọ́mọ lọ. Anyway, mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin mùsùlùmí ẹ kú òǹgbẹ, ẹ̀mí ọ̀rẹ́ yín oṣù. Ẹ wo ọ̀rọ̀ yìí, àwọn èèyàn kan wò pé ó yẹ kí n sọ nǹkan kan lórí ẹ̀. I don't have interest, mi ní interest lórí ẹ̀. Ọ̀rọ̀ King Wasiu Ayinde Marshal, K1 the ultimate. Torí tí mo bá ní kémi sọ̀rọ̀, ìròrí tèmi máa yàtọ̀ sí ti gbogbo àwọn èèyàn. Ó kẹ́ ẹ̀ pé tí n bá ń sọ̀rọ̀ tèmi, ọ̀tọ̀ ni ojú táwọn èèyàn fi máa ń wò. Tó tẹ́lẹ̀ mi bá ń kọ́mẹ̀ntì báyìí, gbogbo máa ń wò ní pé anyway ṣá, Ọlọ́run fún aláàkáì àmọ́ kò papọ̀. Then bá ṣe máa ń rìnà rọ́rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Àkọ́kọ́, mo ní ìṣòro méjì kan. Ìṣòro mi àkọ́kọ́ ni pé ibi tí n bá ti ní sọ òdodo ọ̀rọ̀, mi ní sọ̀rọ̀ ńbẹ̀. Then òdodo ọ̀rọ̀ tí mi bá rí náà rí, mi ní wulẹ̀ sọ̀rọ̀ lórí ẹ̀. Yes now, àwọn méjì àbá mẹ́ta ló lè parọ́ tà ní já wọn. Àkọ́kọ́, ẹni ó bá dé láti ìrìn àjò, tó bá ní nǹkan báyìí ní ìṣẹ̀lẹ̀ ní Haúsá, nígbà táwọn kú Nàìjíríà, táwọn kú lọ́yọ̀, bó làwọn ó ṣe mọ̀ pé tí ìṣẹ̀lẹ̀ ní Haúsá, tó bá ní ìṣẹ̀lẹ̀ náà ni. Then àgbàlagbà tó ti pọ́ ọmọ 100 ọdún, tó bá ní 1905, pẹ́pẹ́yẹ bímọ àgbò ló bí, ta ló fẹ́ jà? Ṣé mi ti dáyé 1905 ni? Táláboyún bá ní ọmọ etí tó ń bù mí lẹ́ẹ̀kan náà bí o, ta ló fẹ́ jà? Sábàdé kùn ni àbámọ́ tó máa ń fojú ẹ̀ rí. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwọn nǹkan tó bá ṣẹlẹ̀ tí ò sí evidence, kálukú wa máa fi ìtọ̀fọ̀ ìgbẹ́, kálukú wa máa tara ọ̀rọ̀ yẹn a máa sórí ibú, kálukú wa máa tara ọ̀rọ̀ yẹn a máa ṣàgbákò. Nígbà tí ọmọ ẹjọ́ ń gàn dá náà ni ọlọ́gbọ́n. Wọ́n ní wọ́n gbà tí sọ̀rọ̀sọ̀rọ̀ Ìbàdàn tó wá sọ̀rọ̀sọ̀rọ̀ Ọ̀yọ́ lọ, ó wá débẹ̀ kó bá ọmọ rẹ̀ lọ bá, ó wá ní bàbá rẹ̀ kó ní bàbá mi lọ rí òun sọ ayé kan. Sọ̀rọ̀sọ̀rọ̀ Ìbàdàn wá padà, ó rí ọ̀fẹ́ dédé orúkọ wá padà, ó ní àdúgbò náà kí láǹfààní pé mo lọ sóde Ọ̀yọ́. Nítorí ìsọ òye mi, ó wá lọ bọ́mọ gbà kí ni tó mọ aṣọ ayé kan tí bàbá rẹ̀ lọ rí òun, sáṣọ ayé kan ṣe é hun ni. Wọ́n lásọ ayé kan ò ṣe é hun, olóyè olójújú bàbá òun ṣe òun sọ ayé kan. Wọ́n ní kí ni tó máa sọ ayé kan tí bàbá rẹ̀ hun. Ó léèyàn méjì lọ́jà nílé ọ̀kan, ó lẹ́nìkan ló rojọ́, bàbá mi bá ń dájọ́, wọn láì gbẹ́jọ́ ẹnì kejì. Ó nídìí aṣọ ayé kan. Ayanlowo tó sọ̀rọ̀, ẹ wo iye ọdún tó lòun ti fi bá Wasiu Ayinde ṣiṣẹ́. Wasiu Ayinde wà lókè pẹ̀, Wasiu Ayinde ò tí ì kú. Sẹ́rí látara interview olófìdùn mi ń jẹ́ oyin tí mo sọ̀rọ̀, ọ̀pọ̀lọpọ̀ ló wọ́ DM mi wá pé sẹ́mi ò faramọ́ Yorùbá Nation ni, sẹ́mi ò fẹ́ràn Sunday Igboho ni, sẹ́mi ò sì gbà mí sẹ́yìn èfi làákà ìgbọ́rọ̀ ni. Kí ló papọ̀ mọ́ kò fẹ́ràn Sunday Igboho, kí ló papọ̀ mọ́ kò fẹ́ Yorùbá Nation nínú tí mẹ́ńlẹ̀ yìí. Mo ń sọ fún yàn pé ẹ kìlọ̀ fún wọn kán ṣọ́ra fún interview, torí látara interview oore wà ń bẹ tó tọ́, àmọ́ orí ibú tí mẹ́ńbẹ̀ jó orí lọ. Ẹ mọ̀ pé wo mo yà sí, wọ́n interview OPC kan níjọ́ òní, wọ́n lọ mú àwọn olè kan, wọ́n jí wọn bọ̀n kankan, wọ́n wá interview wọn, wọ́n wá tì í sí pé sẹ́ẹ̀sì ò pé bẹ́ẹ̀ ṣe wà ní ìsìn wọn ò lè rí mú wọn ò lè ró mú o, wípé àfi tó ń bá fi ẹsẹ̀ kan lẹ́ẹ̀lẹ́ lókù, tó wọ́n bá wọ bàtà tó ń bá fi ẹsẹ̀ kan lẹ́ẹ̀lẹ́ lókù, ṣé kò ti kó bára rẹ̀ látara interview. Àwa mọ̀ ń táwa ń sọ, ẹ̀yin náà mọ̀ ń tẹ́ ń gbọ́ o, ṣùgbọ́n ẹ mọ̀ gbọ́ àgbọ́sódì.
látara interview àwọn orí ibú kan bẹ tí yàn máa ń ṣe, àwọn oríire kan bẹ tí yàn máa ń ṣe. Alhaji Wasiu Ahinde K1 the ultimate. Alhaji Wasiu Ahinde ò kéré nínú ayé. Alhaji Wasiu Ahinde ní aláṣẹ fi sùn. Tó bá yẹ pé nìyí wọ́n rìtáyà, wọ́n entitled sí nǹkan tí láti wọ́n entitled sí àwọn retirement money kan tàbí àwọn access kan gẹ́gẹ́ bí àdéhùn. But ọ̀pọ̀lọpọ̀ èmi máa ń sọ nǹkan kan níwọ̀nba àgbà táwa náà gbọ́njú bóyá kí n sọ pé ní 1980 kò sẹ́ni kankan, kò sóòbí kankan tí ó gbà kọ́mọ òun lọ kọ́ṣẹ́ orin tàbí kọ́ lọ kọ́ṣẹ́ mọ́tò tàbí kọ́mọ òun lọ kọ́ṣẹ́ tíátà. Ọmọ tó bá burú tó ya wèrè tán ènìyàn sì máa tún mọ́ lọ lé kéwú. Ọlọ́run ló wá fàlùbáríkà sí gbogbo nǹkan lásìkò tó jẹ́ ọ̀dà àmúyàn gan. Màmí kú nsìn it's now going to 20 years báyìí, yíyẹ yìí náà ló March yìí ló pé 20 years tí màmí kú. Àkírà wa tí wọ́n fi kú torí pé mò ń ṣe tíátà. Mi ì tí jẹ́ nǹkan kan ṣùgbọ́n wọn bá tí mo jẹ́ ìtí mọ́mí bá ń bẹ láyé lé nìyí level tí màá fi máa celebrate ẹ̀ wàláì ọgbà pò ń bímọ wàláì ajé alhamdulillah adúpẹ́ lọ́dọ̀ àwọn bàbá tó ń múṣẹ́ yẹn lọ́wọ́ tó ń sọ di sí alárùbáríkà lónìí. A sì dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń bá wa dúpẹ́ fáwọn bàbá yẹn tó ń bá wa gbé mọ́tò bọ̀ wọ́n di tó ń bá wa kọ́lé fún wọn torí gbogbo èrè táwa ń jẹ lórí iṣẹ́ yẹn lónìí àwọn bàbá yẹn ò jẹ́. Bẹ́ẹ̀ náà ló ṣe rí nídìí iṣẹ́ fújì. Hello Mr. Ayanlowo, ẹ jẹ́ kí kọ́kọ́ mú nǹkan kan dá yín lójú. Ogun kékeré kọ́ l'Alhaji Wasiu Ahinde jà kan tó débi tán dé lónìí. Wàláì ogun kékeré kọ́. Fújì ti ń lọ tipẹ́tipẹ́. Ẹ jẹ́ kí n sọ ọdún tí fújì ti kọ́kọ́ fẹ́ lọ fún yín lẹ́nu àná táwa dáyé. Ẹni tó kọ́kọ́ fẹ́ dá fújì padà ń bẹ láyé kí o ti kù Ṣínà Peter ni. Tó kọ́kọ́ fẹ́ dá fújì padà sísàlẹ̀ Ṣínà Peter ni. Torí gbà táwa fi ń jó àwọn Wasiu Ahinde táwa gbọ́njú tá ń gbọ́njú bọ̀ tá ń jó àwọn K1 nígbà náà àwọn olórin tá ń gbọ́ ńgbà náà à ń gbọ́ Barrister à ń gbọ́ Kollington Àyìnlá fújì ní rè ní 1980-90 fújì ló ń rè ní. Àwọn olórin tí wọ́n jẹ́ bí bàbá tí wọ́n jẹ́ bí ẹ̀gbọ́n fún wa ńgbà yẹn náà làwọn Alhaji Rasidi Àyìndé, àwọn Sínà Àkànní, Déwálé Àyùbá. Ìgbà tí Ṣínà Peter dé, bàbá Ṣínà Peter yẹn ìgbà tó dé ńgbà náà tí wọ́n ṣe afro jùjú ọlọ́mọge show me your pants àríwá kìíní kan afro jùjú ẹjọ́ náà kí náà pè ní kìíní kan olùdásílẹ̀ afro jùjú. Kò sẹ́ni tó fẹ́ gbọ́ fújì mọ́, kò sí ẹnì kankan tó fẹ́ gbójú mọ́ fújì mọ́. Ẹ jẹ́ kí n wú ọ̀rọ̀ yẹn látilẹ̀ fún yín dáadáa. Bí mo ṣe sọ ẹ̀ àwọn èèyàn ó ti máa já sí i. Ṣínà Peter là ń jó gbà wọn. Tẹ bá gbọ́ ọmọ ní 1990 ní tí mo sọ yìí 1990 maybe bóyá 92/93 tó bá ń gbọ́ ọmọ tí ò ní kan sì ti rè kó lọ sọdún oko làtí máa lọ sọdún tùnú àwẹ̀ ńgbà náà Ṣínà Peter láàjò tá a fi kú olóko. Alhaji Wasiu Ahinde ńlọ dá fújì padà látọwọ́ Ṣínà Peter. Alhaji gangan lè mọ́mọ́ tí mo sọ ìdìbò 100% wà á mọ̀ náà lọ ṣe gbogbo àwọn instrumental tí Ṣínà Peter ń lò ń gbà yẹn electric jazz tán máa ń lò ń gbà yẹn ìlú gbogbo lólùgbé tùpẹ́ǹ gbogbo kìíní yẹn Alhaji Wasiu Ahinde wà lọ fi ṣe live. Ìgbà yẹn náà wá ṣe sílíkì ọ̀tá ẹ̀ kò ní àfọ́kọ̀ beat tí Ṣínà Peter lò that same beat l'Alhaji kọ́ náà dá padà fún fújì náà lò fún fújì ńgbà náà. Wọ́n wá ṣe live yẹn tó pọ̀ gan sílíkì láàrin 30 minutes ó dẹjọ́ sílíkì wọ́n ṣe ní ilé ṣe sílíkì ọ̀tá ẹ̀ ò ní àfọ́kọ̀. Àwọn tí wọ́n bá ń gbafẹ́ nígbà tí mò ń sọ yìí wọ́n á máa testify sí ìgbà tí mo sọ Alhaji Wasiu Ahinde wá dá fújì padà ńgbà yẹn kó tó dé láti tàlà 84 ni Wasiu Ahinde ti dé l'Alhaji náà ti rọ́ọ̀fù ẹ̀ bọ̀ ní fújì ti mú sàjẹ́ tààrà ló ti mú dé. Gbogbo ìgbà yẹn orin t'Alhaji Síkírù Àyìndé Barrister ṣe ń gbà yẹn ni pé orin táwọn ọmọ kéékèèké sẹ́yìn kọ táwọn àgbàlagbà mú jó tágbàlagbà bá kọ̀rú ẹ̀ yóò dé èèyàn rí ẹ pẹ́rẹ́. Wọ́n kọ́kọ́ fẹ́ lọ bẹ̀ wọ́n wá ní tó bá ṣe pé sàjẹ́ ló láyé ẹ jẹ́ kájọ máa kọ́ tó bá ṣe pé sàjẹ́ ló láyé o ẹ jẹ́ kájọ máa kọ́ o ìgbà ló ní ìgbà ń lò ogún ọdún ń lò ní ẹgbẹ̀rún ọdún ń lò ní orin tó ń bẹ ní ikùn mi àgbọn mọ́gbẹ́ lọ́rọ̀ orin wa. Mo wá rò pé àwọn èèyàn fà wọ́n létí pé
ọjọ́ máa ń yí nígbà ní ìyá ń dágbé bàbá ń yọ wá ó dà bàbá ń dágbé ìyá ń yọ wá yóò sáfẹ́ bẹ́ẹ̀ ẹ mojú ajé kò ní sọ kárẹ̀ wá kó wálé kárẹ̀ wá kó wálé. má wá èjì mi kiri pẹ̀lú nǹkan tí mò ń sọ yìí tó bá sì fẹ́ wá kiri ó easy fún ẹ láti wá gbàgbé èjì mi ló fẹ́ máa wá kiri. So gbogbo àwọn style yìí Wasiu Ayinde kó gbogbo ẹ papọ̀ ó ń jagun fújì. mi ò praise Wasiu Ayinde o èmi ò sọ pé Wasiu Ayinde dáa o mi sọ pé Aláàjì jẹ̀bi o mi sọ pé Aláàjì jàre o ṣùgbọ́n tí ojú ọdẹ rí nígbó tó bá délé tó bá pẹran kò ní fún yẹn jẹ. mọ̀ ń bọ̀ Aláàjì Wasiu Ayinde ní ń jagun fújì yìí bọ̀ because àwọn barista ti jókòó tán ọlọ́run ti gbàdúrà àwọn tán ọlọ́run ti gbàdúrà Aláàjì Kollington Àyìnlá ọlọ́run ti gbàdúrà àwọn tán. èmi pẹ̀lú Àwúrèbè Dáúdà Àkànmú epo àkàrà nìbàdàn àjọǹjọlá ò ní ìlú tó ní Àyìndé ń jọlá èlò ègbè tó ní ìyìn tá a bá mú wọn tán wọn á mú epo àkàbàdàn. ojú ọ̀nà Aláàjì Wasiu Ayinde ní gbogbo àwọn Aláàjì Rasidi Àyìndé ni wọ́n bẹ̀rẹ̀ sí ní tọ̀ ẹni tí ó gòkè àlọ́ ìtàkùn ọkọ̀ lẹ́sẹ̀ àìmọye ìtàkùn tọ́hàn sí Aláàjì Wasiu Ayinde fún rẹ̀ kálukú lọ́mọ bó ṣe dókè èmi ọba yín tún yẹn wò ni mo ṣe ní tọ́dẹ bá rò sẹ́rò yá tó bá pẹran kò ní fẹ́ nìkan kan jẹ ṣùgbọ́n Aláàjì Wasiu Ayinde ṣe ń dájá Aláàjì Wasiu Ayinde ńgbà náà gbogbo tí ń bẹ lẹ́yìn rẹ̀ ìlú àtẹ̀gbè wàláhì ní jẹ́ Wasiu Ayinde. ọmọkùnrin kan wà lẹ́yìn wọn gbà náà ọmọ wa lọ́yọ̀ọ́ nílé ààrẹ Kazeem Èso tí wọ́n bá fún ọ lóde tó bá dé báyìí òní ọmọ fún aróyìn gbogbo tó bá bọ̀ gbogbo tó ṣẹlẹ̀ lẹ́yìn Aláàjì Wasiu Ayinde. inú ẹni táwa dẹ̀ fọ́ fún táwa ń tẹ̀ lé ti wa nígbà náà tó jẹ́ gbogbo Laparias life ńgbà wọn lọ ṣeré ní Laparias gbogbo láìfù bẹ̀ kò sí ìta ní lọ́wọ́ every Thursday àwọn Wasiu Ayinde máa lọ play ní Laparias a máa ní láìfù yẹn lọ́wọ́ ní sá. now kí ni mo wá fẹ́ yọ ló ń bẹ̀ Wasiu Ayinde Aláàjì wa jagun fújì yìí tí fújì ti fi dọbẹ̀ tó fi dóúnjẹ fún gbogbo àwọn tó ń jẹ lónìí tí gbogbo wọn ò dẹ̀ lè deny torí pé bẹ́ẹ̀rù wà nù sẹ́yìn tẹ́lẹ̀ torí pé ogun táwọn tán jà tán fi yọ fújì fi yọ àwọn àpàlà wọn fẹ́ kó dúró Ọlọ́run ló gbé dúró wọ́n ti kó jùjú mọ́ra wọ́n ti kó bẹ́ẹ̀ ni wọ́n ti kó jùjú mọ́ra torí pé Aláàjì Kollington Àyìnlá wọ́n ti fi King Sunny Adé wọ́n ti fi ṣe special adviser wọn Aláàjì Síkírù Àyìndé Barrister wọ́n ti fi Ebenezer Obey wọ́n ti fi ṣe special adviser wọn kálukú ti mú àwọn tó jẹ́ ògúnnágbòǹgbò nínú jùjú wọ́n ti mú wọn mọ́ra so kálukú kan bá kẹni tó wà lọ́dọ̀ rẹ̀ ni ibi tí wọ́n ti chance ti fújì ti wọlé tán nìyẹn wọ́n jùjú lára torí pé àwọn yẹn ṣáájú fújì. Shina Peter ló fẹ́ dá kinní yẹn padà Aláàjì Wasiu Ayinde lọ gbà padà lọ́wọ́ Shina Peter ibi tí mo ń lọ kọ́ nìyẹn ibi tí mo wá ń lọ gangan rèé gbogbo ìrìn àjò tẹ́ wá jọ rìn for good 32 years inú mi dùn pẹ̀lú ọ̀rọ̀ tó gbẹ nìkan sọ. ìgbà tó ń ṣàwọn àgbàlagbà ó máa ń ṣàwọn ọmọ kékeré náà ó báyàn ṣiṣẹ́ fún 30 something years ìgbà tó rèrè láti 1 year kílé tó jàpá tí ó bá rèrè ń bẹ̀. òdodo ọ̀rọ̀ wà ń bẹ̀ ṣùgbọ́n ọ̀tá ẹni ìpodò ọ̀yà ẹni tó bá kórìíra Aláàjì Wasiu Ayinde nítòsọ yìí ò ní tẹ́ lọ́rùn ẹ má fi kórìíra dá ẹjọ́ tẹ́jọ́ bá délẹ̀ báyìí ẹ kàn plead fẹ́ gbẹ̀kẹ́ ní ẹgbẹ́ kejì ẹ mọ̀ ṣòro tẹ́nìyẹn ní ẹ ti mọ̀ pé ó ní ṣòro owó nìyẹn bó o lówó ṣe jáde t'Aláàjì Wasiu Ayinde ó compensate wàhálà ẹ̀ tó kàn nù ayé nù kì í ṣe pé kẹ́ ẹ bọ́ta kẹ́ ẹ mọ̀ búlì Aláàjì Wasiu Ayinde kẹ́ ẹ mọ̀ pé èèyàn kan ni báǹdì ká lọ báǹdì ká dé ni o olórin tó ní báǹdì ni ò ní jẹ́ báǹdì òtú o kì í sì ṣe gbogbo olórin àtòǹbáǹdì ni wọ́n máa ń ṣeré dọjọ́ alẹ́ kì í ṣe gbogbo olórin àtòǹbáǹdì ni wọ́n máa ń sọ̀rọ̀ ẹ̀ dalẹ́ nínú gbéyàn kọ́kọ́ fún olórin sálárì bí mo ṣe kọ́kọ́ gbọ́ Wasiu Ayinde ni ó ń lù sálárì
nínú pé èèyàn tó máa ń lo báǹdì méjì tí ọmọ sífìtì wọn pé àlè dẹ̀yìn lẹ̀ Wasiu Ayinde ni mo kọ́kọ́ gbọ́ ẹlòmíì lè ti wà o ṣùgbọ́n tí mo gbọ́ Kasimu Èso ló sọ fún mi o kì í ṣe pé mo lálàrí o ìmọ̀ bóyá Kasimu tó ń bẹ lẹ́yìn Alhaji Wasiu Ayinde báyìí sí bóyá kò sí ń bẹ̀ mọ́. olórin la mọ̀ olórin ní máa jẹ́ ká mọ̀ onílù tó bá jẹ́ captain olórin ló máa jẹ́ ká mọ̀. Ó jẹ́ kí n rántí Alhaji Wasiu Ayinde ńgbà kan olúwayé fún wa nílùú wọn ní ẹjọ́ pọ̀lọpọ̀ ọmọ pẹ̀lú ayé mẹ́mẹ́. Adéròjú ìlú ògógó lòun lù yìí o Bàsírù ìlú ògógó lòun lù yìí o Barrister ló jẹ́ ká máa Adéròjú. Túndé Bàlíngà ó yá ìlú mẹ́ta èèyàn kan ṣoṣo Túndé Bàlíngà ó yá wọ́n lè yán gan àgbàjá mọ̀. Kò mọ̀ sẹ́ni tó sọnù nínú wa kò mọ̀ sẹ́ni tó sọnù nínú wa ò sẹ́mọ tó bí orin yẹn gbígbà Barrister kan mọ̀ tiẹ̀ lọ tí wọ́n ṣe ń sọ̀rọ̀ lẹ́yìn ọjọ́ táwa Bàlíngà mí títí táwa ta orí Túndé Bàlíngà lọ́pẹ́lọpẹ́ bọ́dì Barrister amúdání ṣé yẹn ló jẹ́ ẹ̀ka fojú kan. Gbàtàlájì kò ní ti máa ṣètò ní kò mọ̀ sẹ́ni tó sọnù nínú wa kò mọ̀ sẹ́ni tó sọnù kárí ìlú òyìnbó àwòye ẹ jẹ́ ká wòran ni wọ́n torí tí àbára jò kò mọ̀ sẹ́ni tó sọ dandan ẹ kú àbọ̀ wọ́n kí gbogbo àwọn múlù wọn kí wọn káàbọ̀. Ibi tí mo wá ń lọ lélẹ̀ ọmọkùnrin kan sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn ò lé sí mi ní fèsì sí ṣùgbọ́n mo ti sọ̀rọ̀ yẹn lẹ̀ èmi ò pa Alhaji Wasiu Ayinde dá o ìpa Alhaji Wasiu Ayinde dá o ìjẹ́nu ọlá wọn rí o ìgbà wà náírà lọ́wọ́ wọn rí o wọn ò sì bùn mí lówó rí o níjọ́ wọn rí mi wọn appreciate mi torí èmi ọmọ gbogbo eré táwa náà ń ṣe àti gbogbo skit tá a máa ń ṣe wọn àtọ̀túnba èmi ọmọ Alhaji máa ń rí wọn fi compensate mi wọn bóyàn lówó rí tẹ́ni ń bò mí ń bẹ̀ tó fún mi ń wàásù ń bẹ̀ ní owó tí wọn bò kó tíátà ló ń tẹ̀ náà. tó bá gbọ́dọ̀ sọ pé ìjẹun mọ́kèsè torí èyí ni mo fi ń sọ gbogbo nǹkan tí mò ń sọ yìí mò ń wo bó ṣe yẹ kó rí in my own view. So ìtẹ́ni yìí sọ yìí kò tí ì tó level tẹ́ fi ń dá sí ẹgbọ́n tẹ́ni yìí fi dá sí. tí Wasiu Ayinde wù tó yẹ pé níbẹ̀ gan a tún yọ̀bọ̀n jáde pé òun fẹ́ fi pààyàn ìbọn pé anybody tó bá súnmọ́ òun máa fìbọn pa onítọ̀hún ni. ẹ rí ẹ̀yin tẹ́ ń gbé lẹ́yìn K1 The Ultimate ìkà ní gbogbo yín I'm sure ìwà kan náà ní gbogbo yín ní máa tẹ́ ń gbé lẹ́yìn ẹ̀yìn èèyàn tó burú ni ẹ̀wọ̀n band boys ex band boys mélòó tó ti jáde tó ti wá sọ̀rọ̀ ṣé gbogbo wọn lè máa parọ́ ni no ẹ jẹ́ ká mọ̀ náà ìwé ò dá kó máa nàyàn yẹn kò sí rọ́ńbẹ̀ máa play video kan fún yín tó bá yá ẹ máa rí pé ṣé ó yẹ pé as a father and a role model or ṣé kí la máa pè náà ní èjì yẹn. nítorí náà fi dá sí yìí sọ́bọ̀rọ̀ jẹ́ ni àbótọ́rọ̀ sí ẹ jẹ́ ká jọ ronú orí wa nítorí láti ṣe ni wípé ẹ sì tẹ́ni yìí dáhùn àwọn tó bá jọjọ gbọ́ àwọn olórin yìí ní fans wọ́n láwọn tó ń tán yíkú wọn po tó lè bá wọn sọ̀rọ̀ tí wọ́n lè gbọ́ kí lẹ́ni yìí fẹ́ Alhaji Wasiu Ayinde pẹ̀lú pò tọ́lọ́ ń gbé ọ sílé nìyí kò sára tó lè dà ọ̀yà dára bá ìfẹ́ nìyí sẹ́rí tí nǹkan bá ṣẹlẹ̀ èmi ò ń rò pé bóyá nǹkan yẹn ká máa búlé ara wa ni ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ ńbẹ̀ ni ẹ jẹ́ ká kọ́gbọ́n ńbẹ̀ gbogbo alájọ́ ń bú gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà lé nìyí nígbà tí wọn ò ṣe dáadáa ibi tí gbogbo wa náà ti ń ṣèjọba ọ̀gá lẹ́nu iṣẹ́ ọkọ lọ́dọ̀ ìyàwó ẹ̀ bàbá lọ́dọ̀ ọmọ ẹ̀ ẹ̀gbọ́n lọ́dọ̀ àbúrò rẹ̀ báwo ló ṣe ń lò ṣèjọba rẹ̀ báwo ló ṣe ń ṣèjọba rẹ̀ sí orí mi wù níjọ́ tí mo gbọ́ pé èrè àsàlátù ọ̀ralẹ̀ fún gbogbo àwọn báǹdì tí wọ́n bá ṣiṣẹ́ lábẹ́òkúta tọ́lọ lọ́ǹchì ẹ̀ orí mi wù inú mi dùn ṣe bí gbèsè ayé kan nìyẹn ṣé wọ́n gbàgbé rẹ̀ ni ó dẹ̀ sọ pariwo rẹ̀ ó polongo rẹ̀ sẹ́wọ̀n péjọ́ tó ń lù kán bá jáde tó bá fẹ́ mọ̀ sọ àsọ̀bàjẹ́ àwa tó lọ́wọ́ pé a máa gbàgbé ọ̀rọ̀ ìṣẹ̀mù pa a máa tá a sọ. àwọn tẹ́ ẹ jọ ń ṣiṣẹ́ tí wọ́n ń dára rí lẹ́yìn yín oríire yín ló jẹ́ kí èso rí ibú fún yín o. amọ̀yejú ọmọ tó lọ stúdíò lẹ́yìn òṣùpá o amọ̀yejú ẹni tó fìlù lọ stúdíò lẹ́yìn òṣùpá o amọ̀yejú ẹni tó lọ kọrin lẹ́yìn òṣùpá amọ̀yejú oní hip hop tó tara Pasuma dìde
àmọ́ eju hip hop artist tó ipa ara Pasuma ara Wasiu Alabi Pasuma ara rẹ̀ ni wọ́n ti dìde. kó tó di pé Wasiu Ayinde create ànábì kan Saheed o kó tó pe Saheed Òṣùpá lánàbì ẹ ti mọ̀ pé ṣẹ́kan ló ṣe débẹ̀. ṣùgbọ́n nínú ẹni tí nǹkan ẹyọ kan mọ́ kó bá Alhaji Wasiu Ayinde mo sọ́rí láti sọ́sà Alhaji Dinu ẹni tó mọ̀ wá wọn dáadáa jù Saheed Òṣùpá ni Alhaji Saheed Òṣùpá ló mọ̀ wá Alhaji Wasiu Ayinde dáadáa torí mo máa ń wo level tán fi jọ máa ń ta kì í ṣe pé bóyá nípa rírí fín tàbí nípa títa sí no ó máa ń da ẹni tó bá fẹ́ bá sí tó já síwájú ẹ̀ study ẹ̀ dáadáa mọ irú èèyàn tó jẹ́ mọ tó fẹ́ mọ tí ò fẹ́ tó rẹ́ni ju ẹ lọ nítorí ẹni tó dẹ̀ ju ni lọ ó lè ju nínú. èmi náà ní bàbá kan bá nu tíátà tó ìpọ́n ní principle tó o bá sọ wọn láti bá ṣe wàá kọsẹ̀ látara wọn torí pé bí wọ́n ṣe dáa tó iná wọn tó ṣe dáa tó. mo fún kọ́ bò wọ́n láṣìírí Ọláìwọlá Razak bàbá mi Òjò Pagogo tíwálé ẹ̀bùn tí ń bẹ lára Òjò Pagogo tó o bá fi bá ṣe tó o bá lùzẹ̀ èèyàn lè mọ́ rí mo mọ́ta yóò fi parí tó o bá wá ń sọ́bi tí wọn ò dáa sí ó lù sí ibi tí wọ́n ti dáa tọ́pọ̀ torí pé ibi tí wọn ò dáa sí lè mọ́ ju 2 lọ ibi tí wọ́n dáa sí lè wọ 20 tó o bá ti wá lọ kọ́kọ́ sọ́tù ibi tí o ti dáhùn ó lù sí 20 ibi tí wọ́n ti dáa wàláì bàbá sọ́rí ẹ̀ má bínú kábíyèsà ìwé yẹn bẹ́ẹ̀ lẹ́ Alhaji Wasiu Ayinde Alhaji Wasiu Ayinde níbi tán ti burú gan wọ́n níbi tán ti wicked tẹ́ bá study wọn dáadáa but tẹ́ bá lọ sọ́bi tá Alhaji Wasiu Ayinde dáa sí tẹ́ bá lọ sọ́bi tán dáa sí ibi tán dáa sí yẹn ni kẹ́ wá máa wò ni kẹ́ máa study báwo ló ti fẹ́ múrú wọn bọ́gà mi ṣe tó yẹn lé nìyí mo wà nínú ẹni tí wọ́n lè gbé níta fẹ́ lọ bá Òjò Pagogo sí wàlẹ́ ẹja lọ bá Jamani ọmọ mi yóò sì bá bàbá rẹ̀ sọ̀rọ̀ ẹja lọ bá Bọ́sẹ̀ Akínọlá ọmọ mi yóò sì bá bàbá wọn sọ̀rọ̀ ẹja lọ bá Túndé Ọlá Yusufu ẹja lọ bá Bàtúrè àìmọye èèyàn bẹ́ẹ̀ so tẹ́dà bá ti burú tó bá ti láláyà fi wàláhì ìkẹ́sì rẹ̀ simple èmi ọgbà bó burú tó tó ọba wà náà tó ọba burú tó ọba ní principle definitely ò ní choice ọkàn máa lulẹ̀ ayé lọ bí ìgbà tí pango ló bá ń yí lọ lẹ́ẹ̀lẹ́ẹ̀ Alhaji King Wasiu Ayinde Marshal olórí ọmọ ọba níjẹ̀bú Òde bàbá yìí mo fẹ́ bá sọ̀rọ̀ orúkọ yín ti tàn ju kẹ́nìkan gbé wọ ọkọ̀ lọ ìmọ́lẹ̀ yín ti tàn ju kó parẹ́ lọ ẹnì kankan ò lè ti kó àlà sí white yín ṣùgbọ́n tí wọ́n sọ yìí ẹ fi yẹra yín wò ẹ yẹra yín wò láti ibi tẹ́ ti ń bá bọ̀ tẹ́ bá débi tẹ́ bá dé yìí sẹ́yìn ní sá ẹ̀ mọ ogun tẹ́ ti jà ní ẹ̀ mọ tẹ́ ti fèsì àìmọye ẹni tó jagun tó gún gbé lọ ṣebó lórin kan lélẹ́yìí nínú ayé. orúkọ tèmi ni General Semiu Oloore and his Fuji senator èmi ni mo kó mọ first born Ṣẹ̀fí Àlàó tí mo kọrin ní Sábò ní 1988 ìgbà yẹn èmi ni mo wà star mo dẹ̀ ní irinṣẹ́ tí n bá lọ play gan mo ní irinṣẹ́ ńlé àwọn Ṣẹ̀fíù tí n bá ní play máa ní kí Ṣẹ̀fíù wá kó a lọ fi kọrin á dẹ̀ dá padà fún èmi mo ṣáájú wọn bẹ̀rẹ̀ eré torí mi ìṣiṣẹ́ mi rì mi ìṣiṣẹ́ kápẹ́ńtà rí mi ìṣẹ́ ní tìrìn àforin ni mo fi ń jẹun dè ní. ó wá di bí 88 yẹn tí mo bẹ̀rẹ̀ tí star mi bọ̀dà Ṣámú ẹ̀gbọ́n Ṣẹ̀fí Àlàó ọ̀ọ́nì rí wàhálà o wàhálà ò ní dé bá wọn lágbá Ọlọ́run wọ́n wá ní Àlàó bímọ olórin wo ló fẹ́ kọrin ẹni ìta ló lóhùn Semiu Oloore ló lóhùn òun ló máa kọrin ìjọ òkòmọ Ṣẹ̀fíù kọlọmbà ń foríjì kọ́bùrù tàgbàtàgbà ó wà lẹ́yìn ẹgbà ẹ ọ̀dọ̀ mi nìyẹn dẹ̀ ń gbé gbogbo wọn dẹ̀ ní àjọ wà ní torí mi bínú èèyàn so mo já ṣeré yẹn ọ̀sán èmi ni mo dẹ̀ ṣeré yẹn mo wá ní ọ̀rẹ́ kan ọmọ Adéníjì l'Amẹ́ríkà yẹn ló máa ń kọ̀wé fún mi òun Lakim Punk ó wà ní London báyìí so ìyẹn ló máa ń kọ̀wé ìgbà tí mo mú dé Kaduna tó yẹ pé gbogbo bíìtì ti dàrú mi dẹ̀ mọ̀ polówó ló máa jẹ́ ọpẹ́lọpẹ́ ẹ̀wọ̀n ni mo ń jẹ 10 naira òsì lọ́run mú ìjókòó yìí tẹ́ ẹ bá rí ibi tí mo ti ń sùn èmi àtẹran lájọ ń sùn tẹ́ bá lè ṣàánú mi o ẹ wò lọ dé ìlú òyìnbó ẹ mọ̀ mi èmi ni Semiu Oloore another Oloore is the counterfeit mo dẹ̀ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni aṣáṣe àtìràkà ń bi eré fújì èmi dẹ̀ ti gbà pé kádàrá ńlá wa kàǹkàdìrì
àyànmọ́ ẹ̀dá ò ní tàsé. olórin kan nù àwọn náà lóhùn wọn mú orin kọ wọn ṣe báríkà wọn bí wọn kó wọn jáde wọn ṣe súná wọn tọrọ àlùbáríkà fún wọn lórin kọ ni wọn ò rí orin jẹ. Ọlọ́run má jẹ́ kí mi ò pìtàn ọlà nínú ìbànújẹ́, Ọlọ́run má jẹ́ kí n pìtàn owó nínú ìṣẹ́, Ọlọ́run má jẹ́ kí n pìtàn ọlà nínú òṣì. Gbogbo ìtàn tán ń pa yìí ìtàn ọlà ni wọ́n ń pa nínú ìbànújẹ́. Ọlọ́run wá ṣe yín bó ṣe fẹ́ ṣe yín, ó ṣà yín lẹ́ṣà, ó pè yín léèyàn, ó gbéjọba ilé yín lọ́wọ́ nínú iṣẹ́ wọ̀nyí. Àdúrà yín ti gbà débi wípé lọ́dọọdún ó yẹ ká máa rí nílùú kọ̀ọ̀kan tí ò ń ṣe Lagos state nìkan tàbí ní Ogun state ká máa rí èèyàn mẹ́wàá tí ó máa sọ àwọn oore kan tó tara yín jáde sọ́wọ́ wọn. Bàbá Ọlọ́run ó kún yín. Ayanlowo ẹ má bínú sí wọn o, ẹ fi ṣàtúnṣe ní o. Ọlọ́run lò wọ́n fún yín bí áńgẹ́lì ni pé kẹ́ ẹ fi rí àtúnṣe sí. Ẹ rí sáàlù ẹ ráyé lò, ẹ rí lò, ẹ bá Barrister lò gbà, ẹ bá Kollington lò gbà, ẹ tún dágbà lò, àwọn pípù ìtún lọ tán ẹ tún rí gbà lò, ó tún wá dayé àwọn Saheed Òṣùpá, ó tún dayé àwọn Pasuma bàbá ẹ tún lò gbà. Sẹ́rẹ́ ní tọ́lọ́run bá gbéga tí bá ń jà ọmọ Ọlọ́run ló mú gan ni o. Tẹ́ bá wá ń wẹ̀yìn ní ìsìn pé ẹnìkan bú mi, ẹnìkan ní ìṣe dáadáa, ẹnìkan ló kù díẹ̀ káàtó, wàláhì ti pọ̀ Ọlọ́run ló mú gan. Ọlọ́run ní padà lẹ́yìn yín o, ẹ lọ sí àtúnṣe gbogbo tẹ́ ẹ bá kù sí. Challenges ni wọ́n challenge yín ni, èmi ò rí bíi pé wọ́n rí yín fún tàbí bíi tán burú. Ẹ mọ̀ pé jò ní ẹ pẹ́ fásán bí ọdún 15 sísìn. Arábàmbí family, kìnìkan family. Ìgbà tágbà dé sẹ́yìn náà jẹ́ mọ̀ pé ẹ ti di grandpa, ẹ ti di àtẹni tó mọ̀ ẹ́ kọ, àtẹni tí ó mọ̀ ẹ́ kọ, àtẹni tó bú yín, àtẹni tó yìn yín, ẹ̀yin bàbá wọn. Ẹ wá juwọ́lẹ̀ nísìn, ẹ wá kó gbogbo wọn mọ́ra, ẹ wá wò bí ṣe ń yẹ yín, àti Sùlẹ̀ Àlàmọ́làkà àti Pasuma àti Saheed Òṣùpá, ẹ wá ríra yín ní ìpẹ́yìn ní bàbá wọn báyìí. Ẹ wá ṣẹ̀ṣẹ̀ fẹ̀ yín Alhaji Kollington àti grandpa, ẹ mọ ọdún tẹ́tí fẹ̀ yín wọ́n ti. Agbájé lọ́la mi Àyìndé Adé bàbá ọba, Agbáyìnlá mi Kollington Àyìnlá Adé bàbá ọba. Àwọn bàbá yàn láwọn jẹ bàbá ọba ń gbà náà tẹ̀bí fi wọ́n jẹ, wọ́n dẹ̀ gbà fún yín, wọ́n gbà fọ́lọ́ lára yín títọ́ lọ́ọ́ fi gbé yín débi tó gbé yín dé. ẹ ń jẹ́ fújì, ẹ ń jẹ́ fáǹsì, ẹ ń jẹ́ òṣèlú, ẹ ń jẹ́ ìlú, ẹ ń jẹ́ Nàìjíríà. Oore Ọlọ́run ni o, kò sì ní bímọ yín, kò sì ní pa yín lórí. Ṣùgbọ́n ìtọ́ bá jẹ́ ti Késárì ẹ̀yọ́ fún Késárì. Ẹ jẹ́ káwọn fáǹsì yín tó ti ṣubú ẹ jẹ́ kan dìde. Àwọn tán náwó fún yín Késárì yín náà ti ṣubú, ṣùgbọ́n wọ́n lè mọ́ lóore ọ̀fẹ́ mọ́, ẹ gbé wọn dìde látara yín. Àwọn tó ti ṣiṣẹ́ fún yín rí, ẹ gbé wọn dìde látara yín. Ẹ sin lọ́n lára wọn. Ipò tẹ́ wà yìí, ipò kẹ́ ẹ máa sin lọ́n lókun. Wàláhì tàláhì súnmọ́ billahi làṣẹ́láwà. Níjọ́ tí Sisi Quadri kú ní Ìwó, ìjọ́ náà ni mo decide pé Ramadan last year ó gbé mi lọ bí school kan ní Ìwó, ó gbé mi lọ bẹ̀ wọ́n ń ṣe Ramadan lecture, àjọ lọ bí Ramadan lecture kan. Mo tún wá rí Ramadan lecture kan tó nǹkan kan ti sọ wípé tó bá dọdún tí ń bọ̀ Ọlọ́run ò ní jẹ́ kán dìde ìṣẹ́jú kọ̀ọ̀kan fún gbogbo wa, aṣọ náà lápadà dìde ìṣẹ́jú kan fún. Mo wá wo tiẹ̀, mo wá fi jára mi ní brain pé oṣù kan Ramadan yìí ìní ṣe camera roll action, mi ní lọ ya fíìmù, dúró lé, ìmọ̀ sin Ọlọ́run mi, ìmọ̀ kírun mi ní wákàtí, sì mọ múrọ́sì mi mọ̀ sàskárò, gbogbo tó wá jẹ́ náà fílà òru tá a máa yan gbogbo ẹ̀ níyàn, sì ní mísì tàràwì. Mo ti bẹ̀rẹ̀ àwẹ̀ di 13 àbí 14 lẹ́nu
mi ì tí mísì ẹyọ kan nínú gbogbo àwọn nǹkan tí mo ṣí lẹ́yìn pẹ̀lú ìyọ́nú Ọlọ́run pẹ̀lú ìyọ̀dọ̀ Ọlọ́run. Ó tún ládéhùn kan tí mo tún dá sí ní kọ̀rọ̀ tí mo tún bọ́ lọ́wọ́ ọba mi ṣe pé Ọlọ́run o nínú gbogbo ohun tí ń jẹ́ wá àbàjẹ́ tí wọ́n máa sọ pé yọ̀ọ̀dà tí gbogbo ẹ̀sìn tọ́ka sí pé kódà ẹyọ kan kù lọ́wọ́ mi tí mò ń ṣe ìyẹn bá ti yàn jẹ́ o ṣùgbọ́n ẹyọ kan kù lọ́wọ́ mi tí mo mọ̀ tí mò ń ṣe. Mo wá ń gbà lérò pé Ọlọ́run tí máa ṣe kẹ́rẹ́ tí mo bá fi lọ sí hajj inshallah bẹ̀kẹ́rẹ́ láyé ní í ṣe mọ́. Mo wá ń wò pé tí mi bá lọ sí hajj tí kú fi dé ńkọ́ ṣé màá máa wù àbàjẹ́ yẹn dìgbà náà ni. Mo tún rò pé òkè tí má ti wọ 50 age of 50 fún àmì náà mo tún wá ń bira mi pé ṣé mi àtọ́lọ́run lájọ ṣàdéhùn pé máa lo 50 lókè pẹ̀. Mo wá sáré bẹ̀rẹ̀ sí ní ṣe correction mo wá bẹ̀rẹ̀ sí ní ṣe correction inshallah by next year wọ́n congrats mi láwọn orí tí mi ò fọkàn sí látọdún yìí gan. Alhaji Wasiu Ayinde ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run bàbá ẹ ti di grandpa àti nínú fújì àti nínú ayé ẹ ti di grandpa. Àánú lẹ rí gbà ẹ̀yin náà ti sọmọrọ ní àánú mo orí gbà adé orí ọ̀kìn gbogbo àwọn tẹ wá rí gbà yẹn ẹ jẹ́ káwọn èèyàn ní ìrọ̀ àánú gbà lára yẹn. Ẹ gbọ́dọ̀ máa bínú mọ́ ẹ gbọ́dọ̀ máa jà mọ́ ẹ má máa fọ̀rọ̀ sínú mọ́ ẹ má máa dinú mọ́ sáà torí mo mọ orí kan bá rújọ́ kan bí lè bá sọ tiẹ̀ ẹ̀ nígbọ̀n kankan lẹ́nu Wasiu Ayinde ní tí ó bá ṣẹlẹ̀ náà ní ọ̀yà àgbà bọ́ pé lò gángan lè ra o tó lára ń yọ òun lẹ́nu ẹ̀wọ̀n gbà mí ànúgù rárá o gẹ̀gẹ̀dẹ̀gẹ̀ tá ń tó Ayinde Wasiu ó tó yá o kò ní jù wá lọ ó sì ta lẹ́nu ni ó kù nìkan. Ẹ dákun bàbá mo gbàdúrà fún yín ẹ túbọ̀ mọ̀ ga sí gbogbo àwọn èso tó tara yín jáde wọ́n tara yín ga. Ẹ wo nísìn sẹ́tìrì àwọn kan àwọn ajẹ́ nídìí ìbàjẹ́ ẹ rí i pé bọ́lá ṣe ṣẹlẹ̀ nísìn gbogbo olù tí ọ̀yẹ́ wọn lọ wú jáde àtòǹlù barista àtòǹlù gbá àtòǹlù àwo àtàlégbè àtẹni tó ṣe pé òun gangan fúnra rẹ̀ ó dúró kọ́ bá báńdì olórin jẹ́ kó tó lọ wọ́n ti lọ wú wọn jáde kálukú náà tí à ń sẹ ọdún 8 mo fi bá kinní ṣiṣẹ́ ọdún 15 mo fi bá kinní ṣiṣẹ́ nígbà tí wọ́n ṣiṣẹ́ kí wọ́n kó jọ. Ẹni tó sọ̀rọ̀ náà ṣe mistake tó tẹ̀lé èèyàn fún 32 years olóòjèrè rẹ̀ kí ló ń ṣe ń bẹ̀ àṣàlàṣà àǹtí mi ti máa ń bò láǹtí mi ọkọ yín kọ́ sí òsì ọ̀nà ní Ọlọ́run sámọ́lẹ̀ adé ẹrù wa ẹ̀ ń rí nǹkan jẹ́ mẹ́rin mà tẹ́ẹ̀ bá rí nǹkan jẹ́ mẹ́rin pé kọ́lọ́ mọ́lẹ̀ yín di ẹrù yín. tí o gbogbo ẹni tí yóò bá dá sọ̀rọ̀ tí yóò tààrọ̀ ọ̀rọ̀ sórí ibú ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má tààrọ̀ ọ̀rọ̀ sórí ibú ọ̀rọ̀ ọlọ́rọ̀. tí o kì í ṣọ́ Alhaji Wasiu Ayinde nìkan gbogbo ẹ̀yin tó jẹ́ sẹ̀lẹ́ẹ̀bù pátápátá tó ní tíátà tó ní fújì ẹ jẹ́ káwọn èèyàn rere sọ nípa yín. Ẹ padà ẹ jáde inú Ramadan lẹ́wà yìí ẹ mọ̀ jẹ́ kọ́ ọmọ lóore street yín nìkan pé bẹ́ẹ̀ hàn kan ní ọmọ ẹ bá hàn kan tẹ́ hàn street yín nìkan ẹ kàn tí ẹ wo sososo kó gbé ta ní hàn kan lóṣogbo kí wọ́n bá Alhaji Wasiu Ayinde ní àsọmọ Òṣogbo ni ó ṣe dá wà lọ́bẹ̀ ni. Ẹ bọ́ lé sàǹjọ́ kan ẹ bọ́ lọrin ẹ gbọ̀yọ́ kọjá nígbà àná yín ẹ ṣe nǹkan kan bẹ́ẹ̀ ọlá yín ti tó bẹ́ẹ̀ orí tọ́lọ́ ń ṣe fún yín ti tó bẹ́ẹ̀ nú ayé. So tẹ bá fẹ́ máa wò pé lágbájá èmi ló ṣe báyìí fún tàmọ́dò èmi ló ṣe báyìí fún Alhaji Wasiu Ayinde báyìí sáàjẹ́ káwọn pé ọlọ́lá bíi Kárúnà ò sí láyé mọ́ ọlá Kárúnà parọ́ ọlọ́run níjọ́ láyé ó parọ́ nígbà tí Kárúnà yọ sàkà ẹ̀yìn yọ bọ̀tẹ́ ẹ túbọ̀ tó máa yọ sí àmọ́ ojú àwọn tí wọ́n lè rán mọ́ kàgbà kan bí o ti ẹ̀ka wa bọ̀tẹ́ jọ nítorí ọlọ́run ẹ má bínú só nílùú yín kankan tó ti lọ àti tí o ti lọ èyí tó bá ti lọ tí ó lè padà bẹ̀ mọ́ ẹ ṣe nǹkan fún un kó máa rí yín kó máa rúkọ yín dá. Mo mọ iyejú onílù mo mọ iyejú olórin tí ń kọrin Saheed Òṣùpá tí ẹ jọjà tó padà lọ bẹ Òṣùpá sì ní èèyàn bí Ajímọ̀bí wá ń bàdàn ní kọ́lọ́ wọn forí jì wọn ìfòkù wáyé láàyè tẹ́ bá ṣe Òṣùpá ní ìsìn pípẹ́ ojú ẹsẹ̀ ní ètò ìsọgbó lọ́wọ́ àlàósìn yóò sọ gbogbo ẹ̀ jáde ni kò ní àǹfọ̀rọ̀ sínú everyday mọ́ ní ẹjẹ́ jẹ̀bi ọ̀rọ̀ kì í sábà jẹ̀bi àfẹnjú ọ̀bá dórin mọ̀ wàláhì bí ìyá rẹ̀ ẹsẹ̀ yóò fi kọrin ẹ tètè mọ ibi tó ó ṣó irú wọn ò ní àdì ọkàn ẹ̀dá tí ò bá ládì ọkàn ìyẹn mọ́ ń gbádùn rẹ̀ nú ayé. So Alhaji Wasiu Ayinde ẹ jọ nítorí Ọlọ́run ẹ lọ ṣàtúnṣe ẹ lọ ṣe Ọlọ́run jẹ́ kíkiní yóò kàn yín la ẹjọ́ yìí tẹ́ ẹ bá súnmọ́ wọn ẹ̀yin tẹ́ ẹ jẹ́ fáǹsì wọn tẹ́ ẹ mọ̀ wọn dáadáa ẹ bá mi ṣíà kiri kó dọ́dọ̀ wọn ẹ bá mi ṣíà sóyè ẹ jẹ́ kó dọ́dọ̀ Alhaji Wasiu Ayinde ẹ pé Ayanlowo mọ́ra
bàbá ẹ fún lówó tó tówó ẹjọ́ wọn bá tiẹ̀ lọ èmi ò gbé kọ́ padà sẹ́yìn báńdì mọ́ àgbà ti dé náà tẹ́lẹ̀ lẹ́nu èèyàn gbọ́dọ̀ fọ́ máa parò sábẹ́ kọ́ máa gbé kà kí wàá sọ nìkan gbogbo ẹ̀yọ́kù náà tẹ bá mọ̀ àwọn tí wọ́n wà ń bẹ lọ́dọ̀ yín tẹ́jọ́ ń ṣiṣẹ́ nìsín náà orin tó bá yẹ kẹ́ ẹ ṣe fún kálukú ẹ ṣe fún wọn tọrọrọ pọ̀ ń bí gbé aṣọ tá a bá ń wọ̀ wọ́n gbọ́n pé kí tó ọlọ́run ṣàánú wa tó ọlọ́run ọ̀rọ̀ lọ́rọ̀ wọ́n fi dín lóore mọ́ mi o wọ́n jẹ́ ṣàgbákò látara ọ̀rọ̀ lọ́rọ̀ ẹ̀yin náà ò ní ṣàgbákò látara ọ̀rọ̀ lọ́rọ̀. orúkọ mi ni Alhaji Adéròjú Àyànwálé ọmọ Yẹ̀kínì tí mo jẹ́ onílù Dr. Sikiru Ayinde Barrister MFR tí mo dẹ̀ tó jẹ́ ká tí mo jẹ́ pé èmi náà tún ni captain ní báǹkì wọn tó ọlọ́run bá bá òun foríjì wọn. bàbá wa Adéròjú ǹjẹ́ mọ̀ wípé gbogbo eré tẹ máa ń lọ ṣe ń ta tẹ máa ń lọ ṣe fún àwọn èèyàn níta tó bọ́yẹ lọ ṣeré fún chief lágbájá ní Òṣogbo ẹ lọ ṣeré fún chief tàmẹ̀dù ní làǹtàǹtẹ̀ ẹ lọ ṣeré fún èèyàn kan ní àgọ́kà ẹ lọ ṣeré fún èèyàn ǹjẹ́ mọ̀ gẹ́gẹ́ bí captain band pé Barrister ò kì í gba owó eré ọ̀pọ̀lọpọ̀ eré yẹn. wọn ò fi gba alájò fi gba ọ̀pọ̀lọpọ̀ eré instead kan gba owó tó yẹ kó gbà. gba owó lọ́wọ́ àwọn tí wọ́n lọ ṣe é fún yẹn. instead kan gba owó because kò sẹ́ni tí ó wà tó kíkì bóòkó. bẹ́ẹ̀ni. so instead kan gba owó tí àwọn náà bá bóòkó nígbà míì wọ́n á sọ pé kẹ́niyàn lọ san owó irinṣẹ́ títí tí ìdí ìgbẹ́ tó. tí wọ́n bá bóòkì tí wọn ò bá lè fi owó ara wọn gba irinṣẹ́ pé wọ́n sanwó irinṣẹ́. ṣùgbọ́n tó ọba búròkù àti mútọ̀ irinṣẹ́ àti mútọ̀ starbucks àti irinṣẹ́ fúnra ara wọn náà máa responsible fún. bẹ́ẹ̀ni fúnra ara wọn náà máa responsible. very good. yẹ́ tó bá dẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tó bá ṣe báyẹn bọ̀ tó bá fẹ́ sẹ́tù tó bá jẹ́ di páàtì ẹ̀yìn ọmọọṣẹ́ nínú owó ara wọn ṣé náwó ara wọn náà ni wọ́n ti máa ń mú fi sanwó fún. ṣe mọ̀ pé nígbà tó ti rí bẹ́ẹ̀ yẹn ṣe mọ̀ pé kì í ṣe gbogbo eré la ti ń tà kì í ṣe gbogbo eré tá a bá lọ la ti pawó because interest alájì ní sí ẹni tó pè léré òun náà ni gbogbo wa máa bá lọ ẹni tí ọmọjọ́ òwò òun ló kú iṣẹ́ tá à ń ṣe yìí ó dàbí bí ẹni tó ń lọ sójú ogun tí ò mọ bójú ogun ṣe máa rí ni tó máa kẹ́rù bọ̀ ni àbí wọ́n máa kó òun náà lẹ́rú. so tí ìmọ̀rú àwọn èèyàn tẹ máa bá lọ pé bóyá àwọn pàdé aláàjì gan ni tí ò tiẹ̀ ní náà fún pé. bẹ́ẹ̀ni ẹ wo kí n sọ fún yín àti lọ ṣeré rí. Yes up my people, it's your boy Otunba Omo Baba Otunba. I just want you guys to go and subscribe to my daddy new YouTube channel, Ajambadan Ojo TV. What do I call it? Ajambadan Ojo TV. Please ẹ me subscribe to YouTube one. So ẹ lè máa rí àwọn fídíò lọ́lọ́kan jọ̀kan. Àwọn fídíò àtúnṣe ni ẹ lè máa rí wọn wò dáadáa. I love you guys.